Welcome back to my channel. This is your girl Mashola Gist TV. I am here again with another gist. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì yín tí kò bá ń ṣe ẹ̀yin kò lè sí èmi o. Mo appreciate yín o. God Almighty will bless you. Èmi ọmọ yín ni o Mashola. I normally speak Yoruba on my channel and I do talk about celebrity gist and royal gist. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí channel mi, I do say thank you to you. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ lọ sí orí notification bell kẹ́ ẹ tẹ̀ so that ẹ bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. God Almighty will bless you. Òkè òkè lọ́la yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o Mashola. Let's hear this beautiful gist. Gist tá gbọ́ allegedly wọ́n ní Olori Temitope àti Olori Tobi wọ́n ní wọ́n lọ bẹ̀ kabiyesi pé kí wọ́n jọ àwọn fẹ́ lọ bẹ̀ Queen Naomi, àwọn fẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi wípé àwọn ò kàn fẹ́ dúró sí palace gẹ́gẹ́ bí ọkùnrin ṣùgbọ́n àwọn fẹ́ feel ìpè obìnrin ni àwọn, ìpè kí kabiyesi jọ, ìpè àwọn fẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi. Allegedly gist tá gbọ́ nìyí o. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ wọ́n ní Olori Temitope àti Tobi. Èyí náà mọ̀ pé láti bẹ̀rẹ̀ Temitope ò kì í really sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi. Olori Temitope ò ever sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi rí, mi gbọ́ ó ṣe bẹ́ẹ̀ rí. Even gan Tobi ò kí ń really sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi. Àwọn kó tó di pé ó fẹ́ kábíyèsí ló ti kọ́kọ́ jáde bọ̀, àtìgbà tó ti fẹ́ kábíyèsí ló ti calm down. Kò tiẹ̀ ń sọ̀rọ̀ pa anybody. Ó kàn máa ń mind business ẹ̀ ni. So ẹ̀yin èèyàn wa, gist tá gbọ́ ta ní ká mú wá fún yín ni. Nígbà tí wọ́n dẹ̀ lọ bá kábíyèsí ò fún wọn lésì, kábíyèsí ò sọ anything. Torí right now kábíyèsí ò mọ situation èyí tí Queen Naomi fi àwọn olórí yìí sí. Wọn ò dẹ̀ ní fẹ́ complicate another thing. Ṣó ti yé yín, ṣùgbọ́n ẹ̀yin olórí yìí as advice tèmi right now ẹ calm down. Ẹni tó bá ti mọ ẹ̀ṣẹ̀ tó bá ti mọ̀ ní ẹ̀ṣẹ̀, wọ́n ní pé Ọlọ́run gan dáríjì àwọn ẹ̀dá. Tí ẹ bá feel pé nínú ọkàn yín ẹ̀ṣẹ̀ Queen Naomi tẹ̀dẹ̀ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, ó ti tàn. Kò sí nǹkan tí Queen Naomi fẹ́ hold against you guys. Queen Naomi ò lè bínú sí yín. Èèyàn Ọlọ́run ni Queen Naomi. Bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn, ẹ sọ fún kábíyèsí á bá yín sọ fún wọn. Ẹ ní láti lọ sákúrẹ́, ẹ ní láti wá wọn lọ. Tẹ́ bá wá sọ fún kábíyèsí, tí kábíyèsí bá feel pé àmọ́ máa sọ fún Queen Naomi o, tí Queen Naomi bá dẹ̀ gbà pé kẹ́ ẹ wá, ó wà okay. Ṣùgbọ́n èmi believe pé téèyàn bá ti ronú pé wàdà ó ti tán. Ọlọ́run bá gan ó ti gbọ́ àdúrà yín. So gbogbo nǹkan tẹ́ ẹ dẹ̀ fẹ́ lọ́lọ́run á ṣe fún yín. So ìgbà tí mo gbọ́ gist mo ní láti mú wá sí etí ẹ̀yin olólùfẹ́ mi pé nǹkan tí a tún gbọ́ ní allegedly ni o, pé Tobi àti Olori Temitope ní àwọn support Queen Naomi o, àwọn ò wé against Queen Naomi in any way. Pé nǹkan tí Queen Naomi bá fẹ́ ó ní àwọn bá Queen Naomi fẹ́. And ṣẹ̀dẹ̀ mọ̀ pé Olori Elizabeth náà ti sọ tẹ́lẹ̀ pé gbogbo everyone ló ti support Queen Naomi, pé Queen Naomi ní majority votes. Kó tó wá di pé Mariam tún gbé ìṣe tiẹ̀ náà dé tó wá bẹ̀ kábíyèsí pé kí kábíyèsí forgive o, pé nǹkan tí Queen Naomi bá fẹ́ òun náà máa bá wọn fẹ́. So gbogbo àwọn olórí dẹ̀ ti gbà láti move lọ sí outside palace, pé kí kábíyèsí lọ ra ilé fún wọn sí outside palace.
So èmi believe pé ọ̀rọ̀ yìí ó máa níyanjú, ṣùgbọ́n àti gbọ́ èsì èyí tí Queen Naomi máa fún kábíyèsí o. But immediately tá bá ti gbọ́ anything tó jẹ́ pé Queen Naomi sọ, a máa mú wá sí etí ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ̀yin tí ẹ bá ti wo ministration Queen Naomi, ẹ lọ wò ó. Ó change life èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀. Ẹ lọ wo ministration wọn, it's a very powerful ministration. Ìyanu ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tó ní agbára ni. Ọ̀rọ̀ tó ń tú ìdè, ọ̀rọ̀ tó lágbára ni o. Ọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo problem téèyàn bá ní báyìí, téèyàn bá ti gbọ́, ó máa solve ni. Gbogbo nǹkan tó bá jẹ́ òkè níwájú èèyàn, téèyàn bá ti gbọ́rọ̀ yẹn, gbogbo ẹ̀ máa di pẹ̀tẹ́lẹ̀ ni. Ẹ lọ gbọ́, ẹ lọ wò ó. Miracle á ṣẹlẹ̀ nínú ayé ẹ̀yin náà. Ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Etí tẹ fi ń gbọ́ mi kò ní di o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́la yín a máa lọ ní àṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín, èmi Máṣọ́lá ni o. God Almighty will bless you all. Share this video, like and subscribe. Thank you.